fún gbogbo ẹ̀yin Nigerians tẹ́ ń gbé ní diaspora àti gbogbo ọmọ Nigeria pátápátá nǹkan tí ojú tèmi rí ní last week Wednesday. Ẹ̀yin èèyàn mi mẹ́wàá ń ṣẹlẹ̀ o bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ ẹ wá nǹkan fìdílé kí ẹ farabalẹ̀ nítorí wípé a ó sì máa play fídíò yìí fún yín ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò yìí lẹ́ ó ti máa gbọ́ bí LIZZY ANJORIN ṣe ké pàjáre síta wípé kí gbogbo ọmọ Nàìjíríà ó gbà òun o ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí LIZZY ANJORIN nínú fídíò yìí. So nígbà tí lẹ bẹ̀rẹ̀ sí ní mo rí elox méjì lẹ́nu ọ̀nà ilé wa, one black elox and one white elox lẹ́nu ọ̀nà ilé wa. Nígbà tí lẹ bẹ̀rẹ̀ sí ní mo wá pe ọkọ mi lórí fóònù. Mo ní ó dẹ̀ pé àwọn èrò kan wà ní ẹnu ọ̀nà ilé wa o. Ọkọ mi ní èrò kẹ̀ pé kò sí nǹkan kan tí ó lè jẹ́ bẹ́ẹ̀. Mo rí one black elox, mo dẹ̀ rí one white elox lẹ́nu ọ̀nà ilé wa. The white elox is before our gate, while the black elox is before our gate. Ọkọ mi wá wo kámẹ́rà, ọkọ mi ní pé tòótọ́ ni, ọkọ mi wá pé àwọn ọlọ́pàá wá. Pé ló ń ṣẹlẹ̀, ẹgbẹ́ àwọn èèyàn wo ló wà tí wọ́n sọ̀ràǹdì ilé wa. Àwọn ọlọ́pàá wá sọ wípé àwọn kan ló wá, wọn pé lára wọn wọṣọ ọlọ́pàá wọn gbébọn, àwọn kan ò wọṣọ ọlọ́pàá nínú wọn. Wọ́n ní kó wá gbé mi ní àti Àbújá. Pé àwọn dẹ̀ mount wọ́n ti fẹ́ wọlé láti àárọ̀ pé àwọn ò ṣílẹ̀kùn fún wọn páwọn mount pa pé anything tó bá máa ṣẹlẹ̀ ń bí àwọn ò ní gbà. So àwọn security mi wọn ò jẹ́ kó wọ inú compound mi. Mo ń sọ̀rọ̀ last week Wednesday ní òru Tuesday mọ́jú Wednesday ni mo ń sọ̀rọ̀ yìí. Ọkọ mi wá ní òkè, ọkọ mi wá pé security wa padà pé kán gbé fóònù fún àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá. Wọ́n wá bèè lọ́wọ́ wọn pé ibo náà ti wá. Wọ́n wá parọ́ pé ọ́fíìsì IG làwọn ti wá láti Àbújá pé IG sọ pé kán máa gbé mi bọ̀ báyìí 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 pé IG ló sọ bẹ́ẹ̀ pé kán máa gbé mi bọ̀. Ọkọ mi wá ní ṣọ́ọ̀ṣọ́ wọ́n ní àwọn ṣọ́ọ̀. Ǹgbà tó wá rí pé ó dá ìpọ́kọ mi make up pẹ̀lú ọ̀dà line wọ́n wá sọ fọ́kọ mi pé kò kí ń ṣe ọ́fíìsì IG làwọn ti wá pé area 10 làwọn ti wá. Ọkọ mi wá ń bá àwọn contact wọn sọ̀rọ̀. That was last week Wednesday. You know I said I'm coming online to tell you mo dẹ̀ wọ́n náà tẹ̀ wà ní diaspora ẹ gbọ́dọ̀ rajà lọ́wọ́ anybody tó bá ti wá látọ̀dọ̀ ẹ board. I keep telling you because ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ jọ tó bá tó time má jẹ́ kí n gbàgbé meeting mi jọ. Ṣó ti ẹ̀yin ọkọ mi wá sọ pé okay kí wọ́n gbé phone fún team leader wọn. Wọ́n wá pè team leader wọn. Wọ́n connect wọn pẹ̀lú contact títí wa. Ẹni ẹ wá sọ wípé ọ́fíìsì wo ni. Ǹgbà tán máa sọ̀rọ̀, obìnrin lẹni tán bá sọ̀rọ̀. Obìnrin ẹ wá sọ wípé tó bá jẹ́ pé wọ́n rí mi, pé wọ́n ní kán máa gbé mi bọ̀. But tí wọ́n bá rí mi, kí wọ́n fi invitation lẹ̀, pé invitation wà lọ́wọ́ wọn. Pé wọ́n send video kan sí àwọn. Pé dó wọn tí gbọ́n kankan ní side tèmi o. Pé but kan fi invitation lẹ̀. Ọkọ mi wá lọ sí sàlẹ̀. Ọkọ mi wá gba invitation yẹn. Ọkọ mi wá sọ wípé lágbára was it Wednesday or Thursday? Ṣàárọ̀ Thursday lọ́jọ́ yẹn. Oṣù ọ̀pọ̀ òru Thursday ni. Okay, sorry. Òru Thursday ni kò kí ń ṣe òru Wednesday. Òru Wednesday stroke Thursday ló ṣẹlẹ̀. Ọkọ mi wá lọ sí sàlẹ̀. Ọkọ mi wá gba invitation letter yẹn. Ọkọ mi wá sign sí. Ọkọ mi dẹ̀ jẹ́ kó yé wọn wípé tó bá di àárọ̀ Monday kùtùkùtù èmi àti àwọn máa dé Àbújá. Ọkọ mi dẹ̀ sọ fún wọn wípé next time tẹ́ bá ní any invitation fún ìyàwó mi ẹ send invitation yín even on WhatsApp ẹ send invitation yín. Any case tí ó bá ti jọ mọ́rọ̀ pé apààyàn àbágbowó àbápààyàn sórí ilẹ̀ àwọn ò lérò pé ó yẹ kẹ́ kó ọlọ́pàá wá sí ilé wa àbí kẹ́ kó àwọn èèyàn tí ò wọ aṣọ ọlọ́pàá wá sí ilé wa. Wọ́n ṣá drop invitation yẹn. Ọkọ mi sign. Ọkọ mi gba invitation yẹn. Ọkọ mi lọ sókè. Ọkọ mi dẹ̀ sọ fún mi pé okay tó bá di Monday à ń lọ. Gbàtọ́kọ mi sọ fún wọn pé Monday. Wọ́n sọ pé àwọn ò ráyè ní Monday. Pé Tuesday ni àwọn ráyè. Ìyẹn àwọn tá pè l'Àbújá. A tún bẹ̀ wọ́n pé kán jọ pé Monday lágbára Ọlọ́run. Wọ́n nínú tó bá di Tuesday. Ǹgbà tó di Monday èmi ti dé Àbújá
And this is my evidence with time and date. With time and date. With time and date, I have all my evidences here. Òun lélẹ̀. Òun lélẹ̀. Ẹ ti rí. Èmi àtọkọ mi lélẹ̀ nínú flight. Èmi àtọkọ mi lélẹ̀ nínú flight. So, ńgbà tó di ọjọ́ Monday àti dé Abuja láti lè lọ make entry. Because those that came to our house, we cannot ascertain if they are kidnappers or they are Nigerian police. We submitted all our necessary evidence. We submitted all our necessary evidence. We have our evidence here. Nǹkan tẹ́ mi screen video lélẹ̀ lórí phone mi. Nǹkan tẹ́ mi screen video rẹ̀ lórí phone mi. Àwọn lélẹ̀. Àwọn lélẹ̀ Hilux kan wà níwájú báyìí. Hilux kan náà wà lẹ́yìn. Hilux tó wà lẹ́yìn because camera wà lọ́dọ̀ wa. Hilux tó wà lẹ́gbẹ̀ẹ́. Wọ́n bá mi get yẹn. Mo ń bọ̀. Okay. Everything is on record, sha. So invitation tí wọ́n mú wá yẹn. Òun lélẹ̀. Invitation tó mú wá yẹn ń rè. So tẹ́ bá wo side yìí, ẹ tí wọ́n bá mi video Hilux kan wà níbí báyìí. So ńgbà tí mo dé Abuja lọ́jọ́ Monday. Ńgbà tí mo dé Abuja lọ́jọ́ Monday, mo lọ make entry. Mo lọ make entry ní office tó yẹ kí n lọ. A jẹ́ kó yé wọn wípé we want to know the Nigerian police that deem it fit to come to my matrimonial home around 2-3 a.m. in the middle of the night. Which, to be sincere, to be fairness, they condemn the act that why would any Nigerian police, even civilian, coming to people's matrimonial home around 2-3-4 a.m. in the middle of the night. Tó bá jẹ́ pé ẹni tó pààyàn, abẹ́ni tó gba jìbìtì, abẹ́ni tó gba owó gan, àwọn máa ti fún ní invitation. Tó jẹ́ pé ẹni tó pààyàn wọ́n lè lọ gbé. Tó bá jẹ́ pé ẹni tó lu jìbìtì gan, ó sì ní right, wọ́n máa ní pé wá ságọ́ ọlọ́pàá wà ń retí ẹ o. But ẹni tí ó pààyàn, tí ó lu jìbìtì, wá ìtẹ̀ ṣe máa lọ sí ilé ẹ̀ ní òru. Mo fẹ́ kẹ́ listen sí mi dáadáa. So, wọ́n dẹ̀ promise wa wípé investigation will commence to notify us if those people are real Nigerian police or kidnappers. They came with 2 Hilux, 1 white Hilux and 1 black Hilux. To my greatest surprise, nínú security, nínú camera wa, we saw the same Hilux, that white Hilux. Ó wá sínú street wa lọ́jọ́ kejì. I'm telling Nigerian police and all well-meaning Nigerians that látijọ́ yẹn ni white Hilux yẹn ti ń wá sí inú street wa tó wá ń spy lórí èmi àtọkọ mi. If anything happens to me, ẹgbẹ́ àwọn tí Ẹsábọ̀dù tí wọ́n ń polówó ọjà fún. If anything happens to me, Nigerian police, all well-meaning Nigerians, àwọn tí Ẹsábọ̀dù ń polówó ilẹ̀ fún, ẹ lọ gbé wọn. They are not selling land alone. They involved in kidnapping. And I can say this, I am one of their victims. Now, ibi tí mo lọ lélẹ̀, what if I did not have a grounded security officers on ground? They would have come, kidnapped my enemy, lied to the public that they were expecting me in Abuja, of which they are not expecting me. Did you hear me? If I have issue with anybody, we all know that issue of anything that has to do with cyber, you can go to court. But coming to my matrimonial home at 2 to 3 a.m., I want the Inspector General of Police to please fish out these people. If truly they are Nigerian police or they are kidnappers. And I'm telling Nigerian police that this white Hilux has been coming to my street to spy on me. Till today, the white Hilux is still coming to my street to spy on me. And I would like to say thanks to Nigerian police
that provided me grounded security officers. Because if not for my grounded security officers, these people would have kidnapped me that middle of the night, bundle me into one of the hillocks, and throw my enemy into the ocean. So this is what we've been battling. The day this thing happened, I can go online. But because I'm a good citizen, I'm a citizen that supports this government, I'm a citizen that supports Nigerian police to fish out the criminals in our society. That evening, people were saying, that middle of the night, everybody that was calling, they said I should go on live. Wọ́n ní akimojo alaja kagbaja létí. Tí mo bá lọ lóru yẹn, tí mo bá go on live. The Nigerian police or those that wore uniform among them. Because of the respect I have for Nigerian police, because of the respect I have for Nigerian government, because of the respect I have for this country, because some of them wore Nigerian police, some of them wore Nigerian uniform, Nigerian police uniform, with guns in their hands. If you invite me to any police station, I do go voluntarily. And if you ever invited me for any case in history, if I had never come voluntarily, I am challenging such police or police officer or police station to post evidence. If I have issue with anybody, send me invitation. I'm a Nigerian citizen. I'm a good citizen. I'm a law-abiding citizen. I will voluntarily come. Ọjọ́ tí mo tin talẹ̀ mi ò pààyàn sórí ilẹ̀ rí. Ọjọ́ tí mo tin talẹ̀ mi ò lu jìbìtì rí. Ọjọ́ tí mo tin taṣọ tí mo tin ta gold mi ò lu jìbìtì rí. But coming to my matrimonial home around 3 a.m., 4 a.m., 5 a.m., I am begging the Inspector General of Police to please fish out these people. Because if not for my contact, if not for my husband, if not for our contact, they would have whisked us away at that middle of the night. And this is not their first time. This is not their first time. I imagine a lot of diasporas who want to fall into this victim. And I'm calling on our governor, Babajide Sanwo-Olu. Justice for one is justice for all. I don't know the power tí Nigerian police ní láti lọ sí matrimonial home èèyàn ní 3 a.m. láì jalè, láì gbébọn, láì pààyàn sórí ilẹ̀. Àwọn tó ń pààyàn gan, they are working freely. Ó ti yé yín. I want justice on this. I want to know why Nigerian police come to my house in the middle of the night on Thursday, 3 a.m. on Thursday. And I will call my father again. I will call him a father. Our father, because Baba Wani, Baba gbogbo ayé ni wọ́n. Inspector General of Police, Baba Wegbetokun. I want to know why Nigerian police comes to my matrimonial home at 3 a.m., 4 a.m. What if it is not Lizzy Anjorin? What if I did not have grounded security on ground? And now imagine in our Lagos state, how many people has been whisked away in the middle of the night? Tí wọ́n dẹ̀ padà sí matrimonial home wọn mọ́. I want to know. I want to know my offense. I want to know. My office line is here. Anybody, if you have any issue with me, you can send invitation to my office line. I will gladly come. I'm on Nigeria, Nimi. I've been a blessing to this country. I've been a blessing to this state. Obìnrin tó ṣiṣẹ́ takuntakun ni mí. Obìnrin tó add value mo society ni mí. Obìnrin tó ṣe dáadáa ni mí. Èmi ò jápa o. Mo dúró sí Nigeria yìí. Torí Nigeria yìí ti gbogbo wa ni tí ó dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí bòmí ìta lè lọ. Now, for those of you tẹ́ wá ń parọ́, wọ́n fọlọ́pàá gbé. Ọlọ́pàá ò lè gbé mi. Ọlọ́pàá ò dẹ̀ lè tì mí mọ́lé fún pé wọ́n wá sílé ọ̀dọ̀ mi lóru ní 3 a.m. Ẹ̀yin tẹ́ lọ post ọlọ́pàá ti gbé mi. Esabod, I saw your post saying Nigerian police has arrested me. Bá mi sún fún ànẹ́sí, bá mi tilẹ̀kùn mi torí èsì mi. Esabod, I saw your post. This post. Pé Nigerian police sọ pé kí n lọ san 50 million naira. Ṣé kóòtù náà ti máa san 50 million naira bí police station? Mo sì máa fún yẹn jẹ ní títí ẹ̀. Má worry. Ṣé Esabod lè jẹ́ olótú ṣe lè?
Sherry, show te sábọ̀dù ṣe yìí. Ẹ jẹ́ kí n sọ lé fún yín. Ẹ jẹ́ kí n sọ lé. Ṣé mọ̀ pé Thursday nìkan tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi. Ẹ̀yin lẹ máa fúnra yín lóògùn jẹ. Me, I'm not here to expose you guys. But tẹ́ bá ń wá fún mi, I will always exonerate myself. Pẹ̀lú òtítọ́. Ó mẹ́sọ fún yín pé anybody tó bá wà ní diaspora, má ra nǹkan kan, má ra lẹ̀ lọ́wọ́ anybody.